lórí ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú content tí alága Lamba àti ẹ̀yà Adigun Aláwàdà tí wọ́n ṣe pẹ̀lú lílo aṣọ ẹlẹ́hà tí wọ́n fi ya content yẹn, táwọn àáfà oríṣiríṣi dẹ̀ jáde, obìnrin jáde, ọkùnrin jáde, kódà ààrẹ ẹlẹ́hà tó jáde. Bàbá kan wá jáde, à ń pè wọ́n ní Alhaji Komodun ọ̀nà òdodo. Wọ́n jáde láti sọ ẹ̀dùn ọkàn wọn lórí wípé ìwà ìbàjẹ́ ni kéèyàn lo aṣọ ẹlẹ́hà kéèyàn fi ṣe content. Lílo aṣọ ẹlẹ́hà fi ya fíìmù láti hùwà tí ò tọ́, because ohun tí wọ́n sínú iṣẹ́ yẹn ni wípé ọkùnrin ni ó wà nínú aṣọ ẹlẹ́hà yẹn, ó wá obìnrin wá jẹ́ ìyàwó ọkọ ìyàwó wá dé, bí ó ti máa ń wá tipẹ́, ó wá rí wípé obìnrin tó wà nínú aṣọ ẹlẹ́hà yẹn ń jẹun, ó wá ní àwọn oúnjẹ tó gbé fún ti pọ̀, ojoojúmọ́ náà lórí ẹ̀ máa ń wá ni. So òun ti kà kún pé ẹlẹ́hà ni normal ẹlẹ́hà ni máa ń wà nínú aṣọ dúdú báyẹn. Ó wá ń jáde lọ, wá ní òun gbàgbé nǹkan, wá padà. Nígbà tó padà, ó rí wípé ọwọ́ tó ń wò ọwọ́ ọkùnrin ni. Ó wá bẹ́ nìyẹn, ó ṣèkì ẹ̀ lọ́wọ́, ó rí pọ́wọ́ ọkùnrin ni, ó wá sí ojú ẹ̀, wá rí pọ́kùnrin ni. Ṣé àpé èèyàn túmọ̀ sí wípé ẹni tó wà nínú aṣọ yìí ọkùnrin, ó túmọ̀ sí ó ń pàrókò wípé àwọn èèyàn burúkú a máa sá sí abẹ́ aṣọ yẹn láti fi hùwà tí ò tọ́. A lè ní ó kọ́yàn lọ́gbọ́n tó pọ̀ níbẹ̀ yẹn. Ṣùgbọ́n ìdí abákejì ni wípé ìtẹ́mi tún wá rò ní pé nígbà táwọn èèyàn ti ń jáde yẹn, tí wọ́n ti ń sọ̀rọ̀, èmi ò bá ní irú alága Lamba yẹn ó yẹ kó jáde. Ok, ìdí abá tóun rí rèé tóun fi lo aṣọ yìí. Ok, mi ń tú àṣírí yín o, mi ń lò nílò wípé bóyá mo fi bà ẹ̀sìn Islam jẹ́ o, mi ń lò nílò wípé bóyá mo fi ṣe ìwà tí ò dá o. Mo lò nílò pé mo fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé àwọn ẹni ibú a máa sábẹ́ aṣọ yẹn. But látàrí pé kò jáde láti sọ̀rọ̀, tọ́rọ̀ yẹn ti ń di wípé wọ́n fẹ́ máa trend ẹ̀ lò lọ́nà tí ò tọ́. Àwọn yẹn ti ń bú àfà ọ̀nà òdodo Alhaji Komodun wípé sáwọn nìkan ni ìgbà kan àwo kan. Ìdí tán dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni wípé kéèyàn má fi aṣọ yẹn ẹ̀rí wípé nígbà tí àǹtí mi Yínká tí yẹn ti lo aṣọ kérúbù àbí ìṣẹ̀lẹ̀ ni tí wọ́n lò sùtánà tí wọ́n lò fi ya iṣẹ́ wọn kan, àwọn Kírísítẹ̀nì jáde wípé láyé àwọn ò lè gbà, kí ló dé tí wọ́n á lo irú aṣọ yẹn máa fi ṣe irú wà báyẹn. Òun kálukú jáde, àti Yínká padà drop fídíò yẹn down ni. Ok, but tá bá ní ká wò, àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n lo sùtánà fi wà bàjẹ́. Àwọn kan wà tó jẹ́ pé ẹlẹ́sìn sùtánà yẹn náà ni wọ́n o, àwọn Kìrìsìtẹ́nì náà ni o, tá ń lo aṣọ yẹn fi wà tí ò tọ́. Because téèyàn bá dẹ̀ tún fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ sọ pé ìwà tí wọ́n wò dá, aṣọ yẹn náà ni yóò tún wọ̀ fi bá wọn wí. Ẹni tí ó jẹ́ Kìrìsìtẹ́nì tó wọ aṣọ burúkú lọ sí òde tí ò dáa, tí ì sí ibi tó yẹ kán bá, aṣọ yẹn náà ni wọ́n wọ̀ fi ṣe wáàsí fún. Mo rò ní o bóyá tí alága Lamba àti Adigun Aláwàdà náà ṣe nìyẹn, pé àwọn bóyá sẹ́mọ̀ bí ìkankan bá ṣẹlẹ̀ yìí ò lè fi ya fíìmù àbí kéèyàn fi ya content, but ó yẹ kí wọ́n wá ṣe tán, kí wọ́n wá padà lẹ́yìn fídíò yẹn kán wá sọ̀rọ̀ lé lórí ẹ̀kọ́ làwọn fi kọ́ yẹn o, nígbà kan àwo kan o, kò ní di wàhálà báyìí, kò ní fẹ́ẹ̀ diran tó báyìí. So
àwọn èèyàn ní mú àwọn tí wọ́n ń jáde kì í ṣe àáfà ọ̀nà òdodo nìkan ni wọ́n jáde o, Aláàjì Kọ́mọdù nìkan kọ́ náà jáde o, àwọn èèyàn jáde o. nítorí fi jáde ni pé títa àbùkù bá ẹ̀sìn, because àwọn tí wọ́n jáde yìí ni wọ́n wà concern kìmọ́ọ̀rù, ìyẹn aṣọ jẹ̀lìbábà dàbí kìmọ́ọ̀rù ní kí n pé aṣọ ẹlẹ́hàá yẹn, àwọn ni wọ́n ní àwọn ìyàwó tí wọ́n ń wọnú ilé. So àwọn náà ni wọ́n lè jáde wípé àwọn ò gbà, torí wípé kó má tako ẹ̀sìn àwọn táwọn ń lò mímọ́ làwọn ń lò fún, kì í ṣe ìranù. So àwọn tí wọ́n ń lo nǹkan yẹn láìtọ́ àti jáde wípé ẹ má fi ìmúra wa tàbí ẹ̀sìn wa ẹ má fi ṣeré o, àwa ò fi ṣeré o, àwa ń lò ní ti Ọlọ́run àti ti Ànábì ni o. So wọ́n lẹ́tọ̀ọ́ àti jáde. mi mọ̀ bóyá Àdìgún àti mi mọ̀ bóyá mùsùlùmí tòótọ́ ni wọ́n, ṣùgbọ́n báwọn bá lò ní ìlànà táwọn lò yẹn fi kọ́ yẹn lọ́gbọ́n, àwọn tí wọ́n ní náà ní láti jáde wípé báwo lẹ ṣe lò ó, because bẹ́ẹ̀ ṣe lò yẹn àwọn ò fẹ́ kẹ́ ẹ lò bẹ́ẹ̀ o. So ó wá yẹ kí Àdìgún jáde pé àti alága Alábà pé báyìí kọ́ la sì lò ó, a lò ó fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni o. So gbogbo ẹ̀yin tẹ́ wá ń jáde tẹ́ ń bú bàbá wa Kọ́mọdù ọ̀nà òdodo yẹn, ẹ lẹ́tọ̀ọ́ àti bú wọn, ẹ lẹ́tọ̀ọ́ àti bú wọn, ẹ lẹ́tọ̀ọ́. mo ti rántí fídíò kan tí wọ́n lo aṣọ egúngún, wọ́n fi egúngún ṣe nǹkan kan nínú fíìmù yẹn, tí mi ò bá sì Alápinni ó wà nínú fíìmù yẹn. àwọn ẹlẹ́sìn àbáláyé jáde o, wọ́n yarí o, àwọn ẹlẹ́sìn àbáláyé jáde tí wọ́n yarí gidigidi pé àwọn ò gbà. Alápinni náà jáde, wọ́n tẹ̀ sí fídíò, wọ́n tọrọ àforíjìn. nígbà tí Kristẹni náà àti nǹkan náà jáde, wọ́n tọrọ àforíjìn. So èmi wò ó pé ó yẹ kí alága Alábà lè jáde kó tọrọ àforíjìn lọ́wọ́ àpapọ̀ gbogbo mùsùlùmí táwọn kọ̀ǹsáyìn aṣọ yẹn pé ẹ má bínú, nǹkan kan báyìí àwa kàn fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. wọ́n sì lè ṣe bẹ́ẹ̀, ìdí ni pé àwọn kan wà astagfirullah àárí o tí wọ́n ní wọn a máa lò ó fi hùwà tó tọ́. kódà àwọn kan wà tí wọn ò ṣe mùsùlùmí tòótọ́ tí wọn a máa lo aṣọ yẹn láti fi ba ẹ̀sìn mùsùlùmí jẹ́. So ìdí tí èmi kàn rí nìyẹn wípé bóyá àwọn ló mú wọn fi ṣe nǹkan tí wọ́n ṣe yẹn. bú alága Àlàbá, mi ǹdẹ̀ bú bàbá Kọ́mọdù ọ̀nà òdodo. wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn káwọn ò fẹ́. ó sì yẹ kí àwọn tí wọ́n wà kọ̀ǹsáìn náà tọrọ àforíjìn, káwọn sọ reason tí wọ́n fi ṣe. ní tèmi wà kọ̀ǹsáìn nìyẹn. So gbogbo àtàkàn jáde tí à ń bú bàbá ọ̀nà òdodo, a ní ẹ̀tọ́ àti bú wọn. wọ́n ní ẹ̀tọ́ àti sọ tí, because wọ́n ní ẹlẹ́hàánú ilé. aṣọ yẹn dẹ̀nà wọn aṣọ yẹn ìmúra wọn ni ìmúra yẹn. gbígbà tí èèyàn bá wé láwà ní nísìnyí, tẹ wá gbé kámẹ́rà sí lójú tó wá ń smoke tó ń fa sìgá, tẹ wá gbé sẹ́yìn síta, ṣe mọ̀ wípé èèyàn ń ṣe àpèjúwe wípé àwọn tí wọ́n ń wé láwà níyẹn o, irú èèyàn báyìí ni wọ́n jẹ́, tí èèyàn tọ́ka sí nìyẹn. kọ́lọ́mọ́ fi ọ̀rọ̀ lọ́rọ̀ gbá wa lẹ́nu. ẹ ṣeun. Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi, Sọ́nà Yáfíkúdé orúkọ tó jowó lọ. abọ́ra tí kì bá òun kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́, asá ò ní balẹ̀ kó gbé kó asín àwòdò ní balẹ̀ kó gbódò yán, olóògbòjò abẹ gúngún alábàlá ló fún lásán onítàn kọ́tẹ̀ ìlégúnlẹ̀ iná pè ní ẹ̀sà. Salamu alaikum. bí mi ṣe rí sí nìyẹn o. ẹ̀yin Kristẹni mo kí yín o, ẹ̀yin babaláwo àbọ̀rọ̀ oníṣègùn àbọ̀yè mo kẹ́yìn náà o. ẹ ṣeun. láti polówó ọjà yín lórí nọ́mbà 08067109598 08067109598. ẹ ṣeun. Ajagunmale TV, òtítọ́ ni yóò lékè.